tá a bá fẹ́ máa gbé ìgbésẹ̀ kan tàbí tá a fẹ́ ṣe nǹkan kan, allegation or allegedly is not enough. Ẹ jẹ́ ká rí pé a ṣe findings wa ká mú nǹkan yẹn tàbí ẹni yẹn lọ́rùn ọwọ́ tí òfin ní lè bọ́ mọ́ wa lọ́wọ́. Ládùúgbò a kàn lè dédé lọ báyàn kan because before you know it ẹlòmíì àwọn tó ń lọ ń ṣe liberation ẹ rí ẹlòmíì tó jẹ́ lára àwọn ìkérègbè àárín wọn ó kàn lè wà àdúgbò kan lọ kó ní bàbá kan òun ìríyàwó ẹ láti yọ ẹgbéyàwó yín síta so ó ní right láti tẹ ẹ̀tọ́ ẹlòmíràn lójúmọ́lẹ̀. ṣé bóun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì ẹ wò ó comrade Micheal Adebowale jáde lórí ọ̀rọ̀ prophet OLU ALO àti gbọ́ iṣẹ́ yìí táwọn èèyàn ń sọ káàkiri ẹ wò ó wọ́n Fogbayanga gan bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣùdé sàlẹ̀ kòkò ẹ tún wá gbọ́rọ̀ lẹ́nu tiwọn kẹ́ wá gbọ́ báwọn ti ṣe analyse ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ yìí gbẹnu tán ó ń lé kẹ́ńkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ. tó bá yẹ pé ìgbà ọkọ̀ tí ń rèé tẹ̀ ń balẹ̀ sórí ìkànnì Àdàbàtẹ́ ò tí follow abẹ́ ò tí subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yẹn aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè òun gangan náà máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tábà ti ń ju fọ́nrán sórí ìlàyé láì dé ìnà pẹ̀lú ó yá ẹ̀ ń so níbẹ̀. fún àwa tí a ò mọ̀ nǹkan mẹ́ẹ̀ tí mo ní passion fún láti máa ṣe òun náà ní jíjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tá à ń pè ní human rights activism. Tí àwọn èèyàn bá wá bá mi tàbí tí wọ́n pè mí tí mi ò bá ráyè mo máa refer wọn. Now lórí matter tí mo fẹ́ discuss lé lórí ọ̀rọ̀ Professor OLU ALO kí n tó sọ mo máa ṣàlàyé àwọn nǹkan kan. Ní nǹkan bíi kò tí ì póṣù méjì tán mo wà lórí drip lẹ́nìkan pè mí coordinator human rights kan ládùúgbò tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Hello sir, ẹ máa bọ̀ ń bó lẹ́wà Portable Zazu ó ti kó àwọn èèyàn wá àdúgbò ó ti bẹ̀rẹ̀ sí ní ṣá àwọn èèyàn káàkiri ilé sójú ilé. Bí mo ṣe gbọ́ bẹ́ẹ̀ torí mo wòye pé ọmọ líle lòun náà mo ní kàn yọ drip lápá mi mo lọ síbẹ̀ mo dẹ̀ pé mo rá àwọn boys yẹn wọ́n jókòó síwájú ẹni tí wọ́n jọ ní issue tóun àti Portable jọ ní issue iwájú ilé wọn àwọn yẹn òun àtàbúrò ẹ̀ tilẹ̀kùn mọ́ ilé àwọn yẹn dúró. Mo wá wòye pé tí mi ò bá dá sọ̀rọ̀ yìí ilẹ̀ lè ṣó kan sọ iná sí ilé yẹn tàbí kó di wàhálà kó breach a peace of the community so ló jẹ́ kí n pe DPO to cover jurisdiction yẹn. Ó dẹ̀ wá the DPO was a humble man and lẹ́sẹ̀lẹ́sẹ̀ wọ́n wá àwọn náà léde tíìmù tí wọ́n wá yẹn DPO ló léde wọ́n wá. So by time tí a máa fi rí ọ̀rọ̀ tá a ní kí àwọn èèyàn kan jáde kúrò nínú ilé àbúrò àti ẹ̀gbọ́n kò sí apá kankan lára wọn bóyá nìkan ṣá wọn. Lóòótọ́ Portable àtàwọn boys ẹ̀ bóyá wọ́n lọ wádìí nǹkan kan lọ́dọ̀ bọ̀bọ́ yẹn ni Portable gangan ni wọ́n ṣá lápá tí wọ́n dẹ̀ tún ṣá àwọn boys ẹ̀. Ọlọ́pàá kan wá sọ fún mi pé nínú àwọn ọ̀gá yẹn pé àṣẹ bí human rights ní kí ló tẹ̀ ṣe findings yẹn dáadáa ẹni Portable ló ṣá àwọn èèyàn káàkiri so jẹ́ nǹkan tó dùn mí. Reason tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé source ti information yẹn ti wá ẹni yẹn ò lè sọ nǹkan fún mi kí ni mi ò ní gbàgbọ́ so àtìgbà yẹn mo ti wá make up mind mi wípé ìbáàjẹ́ lọ́ọ̀yà mi ò ní agree mi ò ní wò pé torí pé ó já mòfin ìbáàjẹ́ ọlọ́pàá mi ní sọ pé torí pé ó já gbófinró tó bá ti sọ nǹkan fún mi mo máa ṣe investigation tèmi so kéèsì yẹn wọ́n ṣàyànjú àwọn tó máa kó lọ wọ́n kó wọn lọ but mo mọ̀ pé kéèsì yẹn ó favour Portable so torí pé ọ̀tọ̀ ni bí ọ̀rọ̀ ṣe rí so nítorí náà tá a bá fẹ́ máa gbé ìgbésẹ̀ kan tàbí tá a fẹ́ ṣe nǹkan kan allegation or allegedly is not enough. Ẹ jẹ́ ká rí pé a ṣe findings wa ká mú nǹkan yẹn tàbí ẹni yẹn lọ́rùn ọwọ́ tí òfin ní lè bọ́ mọ́ wa lọ́wọ́. Ládùúgbò a kàn lè dédé lọ báyàn kan because before you know it ẹlòmíì àwọn tó ń lọ ń ṣe liberation ẹ rí ẹlòmíì tó jẹ́ lára àwọn ìkérègbè àárín wọn ó kàn lè wà àdúgbò kan lọ ó ní bàbá kan òun ìríyàwó ẹ láti yọ ẹgbéyàwó yín síta so ó ní right láti tẹ ẹ̀tọ́ ẹlòmíràn lójúmọ́lẹ̀ níbi tẹ́tọ́ tí ẹnìkan parí sí ni tẹlòmíì ti bẹ̀rẹ̀ kálukú ló ní ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin. Section 37 of Nigeria Constitution states right to private and family life. Ìyẹn ni pé gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú privacy mi bóyá fóònù mi rélé táwọn ọlọ́pàá gan gba fóònù lọ́wọ́ èèyàn tó máa yẹ̀ wò so wọ́n ti infringe on the right of that person. They have violated the right, right, that person's right to private. So privacy, wọ́n ti infringe on his privacy. So o lè sọ pé dandan náà ń sìn àwọn ìgbà kan mo máa ń post àwọn ọmọ mi sórí social media fún birthday wọn for one reason or the other so I stop it
mo ti stop ẹ̀ ti pẹ́, ìyàwó mi nìkan lè rí àti mi, so I don't post them. So tèmi ni personal decision tèmi ni o lè force mi kó sọ pé nǹkan báyìí ní kí n ṣe. Ìyàwó mi lè travel, ó dẹ̀ lè jẹ́ àjọmọ wa, kò wá ní ẹnìbó ni ìyàwó yín wá, ẹgbẹ́ ìyàwó yín wá. Irú ìyàwó mi ń sìn kò fẹ́ràn láti máa ṣe fídíò, kò mọ̀ ṣe, à ń ṣe fídíò lórí TikTok, kó wò ní tiẹ̀. Tẹ́ ẹ bá rí lórí TikTok tàbí tẹ́ ẹ rí lórí social media kan, èmi ni mo force ẹ̀ láti ṣe. We have individual differences, we have individual temperaments, òun ni. So tá a bá rí èèyàn kan ládùúgbò tá a wọ ìgbà ká máa rí ìyàwó máa yẹ, àbí a gbọ́ wípé ó gbé igbálẹ̀ ìyàwó ẹ̀ lórí, àwa landlord ó lè fẹnu kò with the help of the police ká bọ́gùn nulẹ̀ yẹn, ká dẹ̀ rí wípé a rí evidence láti rí pé a record ẹ̀ pé igbá wà lórí ìyàwó ẹ̀ nítòótọ́. So téèyàn bá jẹ́ celebrity tàbí tó jẹ́ èèyàn kan tá a mọ̀ tí a nífẹ̀ẹ́, tá a sọ pé dáàdì a fẹ́ rí ìyàwó yẹn, àrí ìyàwó yẹn o. It has to be, it must not be by compulsion. Ó gbọ́dọ̀ jẹ́ optional, willingly. Now ń sìn Lionel Messi tàbí Cristiano Ronaldo tó jẹ́ footballer gbogbo èèyàn ló mọ̀, kàn wá ní ó yá present your wife, àrí ìyàwó ẹ̀, ṣé wọ́n ló bá fẹ́ ni? Àbẹ̀wò ní tiẹ̀. So lórí ọ̀rọ̀ Professor Olú Alọ yìí, who is the complainer? Irú kéèsì ẹni tó jẹ́ pé wọ́n bá igbá lórí ìyàwó ẹ̀ tí àwọn landlord ti rí, tí wọ́n lọ síbẹ̀ tán dẹ̀ gẹ́ẹ̀tì irú ẹni yẹn, ìjọba ló máa wá bárò ẹni yẹn ṣe kéèsì. Ìjọba ló máa bárò ẹni yẹn ṣe kéèsì. So lórí ọ̀rọ̀ Professor Olú Alọ ìyàwó wọn yẹn, who is the complainer? Ta ni complainer? Tí ó bá di case tó dé court, ta ló máa dúró bí complainer? Ṣé àwọn group of friends ní àbí báwo? Because I don't understand. So gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ ronú sí dáadáa, kí lòfin wí, báwo ló ṣe jẹ́. Ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀ ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tàbí ẹ̀ ń ṣe liberation, ẹ gbọ́dọ̀ ka ìwé òfin. Àwọn tó bá dẹ̀ jẹ́ legal team yín, so wọ́n gbọ́dọ̀ guide yín, kán jẹ́ àwọn tó mọ̀ nípa òfin. So irú issue bẹ́ẹ̀ èèyàn lè ṣe kó jẹ́ pé kó fi ọ̀yàyà ṣe tàbí bákan, bàbá ìyàwó yín kọ́ nǹkan kan báyìí là ń gbọ́, báwo ni ṣé kò sí. Ẹni yẹn ó lè wíṣì kó bá wa sọ̀rọ̀. Ìkan ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹni yẹn súnmọ́ mi, ìránṣẹ́ Ọlọ́run ni, ládùúgbò ẹ̀ kò sẹ́ni tó mọ̀, wọn ò jẹ́ kó mọ̀, family wọn ò jẹ́ kó mọ̀ gan ní church. Èmi gan tó tún sọ fún gan tí wọ́n sọ fún, wọn ò jẹ́ kí n rí ìyàwó yẹn ní stroke ni. Wọ́n dẹ̀ ń gbàdúrà fún, wọ́n dẹ̀ ń ṣe medical tó yẹ kán ṣe. Wọn ò jẹ́ kí anybody rí ní àdúgbò wọn, àdúgbò bíi tẹni yẹn wà, títí ìyàwó yẹn fi gbádùn. Family life wọn, privacy ti wọn nìyẹn. Mi ní ìdí láti intrude. I don't need to poke nose into another person's affairs. So bó ṣe jẹ́ nìyẹn. Then I don't want to be partial about this matter. So I didn't come as a pastor, but I come as an activist. Then tí àwọn kan wà tí wọ́n ṣe follower mi tán kan wá, wọ́n lè wá sínú DM, wọ́n lè wá sí comment section, kàn máa ṣépè. Àdàbí tí n bá ní ulterior motive kan lórí matter yìí, èmi àti Professor Olú Alọ àìṣọ rẹ̀, lọ sí kì í ṣe bàbá mi, he's not my spiritual father, he's not my mentor. Àjọ lọ seminary kan náà, so kì í ṣe pé bóyá à ń relate àbájọ ń sọ̀rọ̀. So but bí ọ̀rọ̀ ṣe rí, kó má kàn jẹ́ pé àwọn ìkérègbè tó bá wà láàrin ní liberation tó jẹ́ pé wọ́n kàn máa, àwọn náà ní káwọn lọ sádùúgbò, ẹni tó bá ti rí ìyàwó ẹ̀ kan máa mú jáde, kan ní ò gbọ́dọ̀ mú ìyàwó ẹ̀ jáde, kó má jẹ́ pé ẹ máa bára yín ní jagamu. Lórí ọ̀rọ̀ yìí, àdàbí tí n bá ní ulterior motive, ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣépè comment section, bóyá o comment èpè ni o, tàbí wípé o sọ lọ́rọ̀ ni o, o ṣe fídíò ni o sọ lẹ́yìn ni o, èyí tó bá sọ sí mi ní ìlọ́po méje yóò padà sórí rẹ̀, èyí tó bá sọ sí ìyàwó mi yóò padà sórí ìyàwó rẹ̀ ní ìlọ́po méje. Bó bá dẹ̀ ti fẹ́ ìyàwó tó bá fẹ́ yóò padà sí lórí tó bá fẹ́. Èyí tó bá ṣẹ́ fọ́mọ yóò padà sórí àwọn ọmọ rẹ̀ ní ìlọ́po méje. Èpè ó ń ṣe nǹkan tí wọ́n máa ṣẹ́ fún yàn tí yàn máa dákẹ́. Àwọn àfáà sọ fún wa wípé àtẹni tó gbọ́, àtẹni tó ṣẹ́ fún, àtẹni tó ṣẹ́, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní òpin nínú rẹ̀. Òun ni. Then àṣìpá òwe ni wípé ogun ní ń ṣe ní kó, èpè kì í ṣe níjà. Ààrẹ ẹni tí ò ṣẹ̀tàn ṣépè fún tó dẹ̀ mú, tán sọ pé yóò ya wèrè tó dẹ̀ ya wèrè. Ààrẹ ẹni tó jẹ́ pé wọ́n rò pé òun ló ṣe nǹkan, òun kọ́ ló ṣe nǹkan yẹn, wọ́n ti bu èpè lù tó dẹ̀ ti ṣẹ́ kán tó wá rí òótọ́ ọ̀rọ̀. So for me, èpè ó ń ṣe nǹkan tó jẹ́ pé èèyàn máa sọ téèyàn á dẹ̀ dákẹ́. Òun ni bó ṣe jẹ́ nìyẹn. Bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ yìí ni. Orúkọ mi ni Comrade Micheal Adebowale. Ẹ follow mi, ẹ share fídíò yìí, ẹ like, ẹ repost ẹ add ẹ sí favorite yín. Ẹ ṣé.